gbogbo fásitì tó bá ti jẹ́ ti ìjọba àpapọ̀ wọn ò ní san owó sùkúù mọ́ báyìí o. iléeṣẹ́ ààrẹ àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ lénìí ọjọ́rú ọjọ́ Wednesday tí í ṣe ọjọ́ 26 oṣù keje ọdún 2023 ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fi àtẹ̀jáde síta tó gba tọwọ́ agbẹnusọ ààrẹ ìyẹn Délé Alákà wípé ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ti buwọ́ lu ìwé kan tó ní í ṣe pẹ̀lú kí gbogbo àwọn ọmọ ilé ẹ̀kọ́ fásitì tó bá wà ní fásitì títí ìjọba àpapọ̀ wípé wọn ò ní san owó ilé ẹ̀kọ́ mọ́. ó ní ìwé ọ̀hún ó ṣàlàyé ó sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn owó ilé, owó oúnjẹ, owó iná àti oríṣiríṣi owó míì eléyẹn yóò wà ní sísan, ṣùgbọ́n owó ilé ẹ̀kọ́ gangan tí í ṣe tuition fees wọn ò ní san mọ́ láti àsìkò yìí lọ, gẹ́gẹ́ bí ohun tí Alákà tó jẹ́ agbẹnusọ nípa ètò ìròyìn àti ìpolongo fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó fi léde. wọ́n ṣe ìgbésẹ̀ yìí ní ìbámu àti láti ṣe ìdẹ̀kùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti bí wọ́n ṣe yọ owó ìkúnpá owó orí epo tí gbogbo nǹkan sì le ní orílẹ̀-èdè yìí ni wọ́n fi pa kítí mọ́lẹ̀ ṣe oríkoríko ìgbàanú kan sọ̀já láti lè wá ojútùú àti bí ara ó ṣe máa de àwọn èèyàn díẹ̀díẹ̀. eléyìí ló mú wọn gbé ìgbésẹ̀ yìí. àmọ́ o àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ti ń fi ojú ọ̀tọ̀ọ̀tọ̀ wo ìgbésẹ̀ tí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbé yìí, ṣùgbọ́n lónìí tí í ṣe ọjọ́ 26 oṣù kejì ọdún 2023 ni ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbé òfin yìí àti ìwé ọ̀hún jáde tí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó sì buwọ́ lù ú. èyí ló gba tẹnu Délé Alákà tó ṣàlàyé fún àwọn akọ̀ròyìn, ẹ̀yin ọmọ fásitì ní fásitì títí ìjọba àpapọ̀ ẹ ò ní san owó ilé ẹ̀kọ́ mọ́, ìyẹn tuition fees ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló sọ bẹ́ẹ̀.